ọmọdé kẹta dàgbà lẹ́pẹ́ wá ilé Wàsíù Àyìndé o. Ọwọ́ nílé mi orí iná tún jẹ́ àgbàdé lukú mọ́nù. Ara wa ní ṣùgbọ́n ti fi kú ṣàpá wa. Ẹ wo ṣe ọlọ́run wọ̀rọ̀ torí ọ̀la tó yí. Àtìgbà kálàdé mi tó ti jáde láyé tó ti lọ sí mi nínú Olúwa. Bàbá ẹ̀ ọlọ́wọ́ bá ṣẹ̀ṣẹ̀ pé sọ́dọ̀ a ṣe ìfowó ẹni ẹ ìwọ lọ́rọ̀ ọba. Owó tí tóbi fún ẹ ìwọ lọ. Gbígbẹ́jú wá sí bílẹ̀dì torí àwọn ọmọ àtọmọ ọmọ tí lukú wọn lò lóbi sílé ayé ní òwe ẹsẹ̀ ìlànà ni. Bẹ́ẹ̀ ọba ṣe dandan láyé tó bá jáde láyé ẹgbàgbọ́ ni ẹ ò wú ọba níbo ó ṣe òun àwọn àṣẹ ẹ̀rọ ẹ títí títí. Bàbá àgbàdo elúkú náà ọ̀la tó yí. Bàbá àtọ́gbọ́ àbúrò kàló jáde láyé. Bàbá mi bá gbẹ nílé ayé ó ṣọ́ọ̀jù. Gbogbo ni ó péjú pésẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ àgbàdo elúkú wọn lò pọ̀ ó kí yín. Ẹ kú àdúró tí gbogbo ẹbí. Gbogbo ẹbí ìlúkù bọ́ọ̀lù ilé Ọlátúnjí. Ó kí yín ẹgbẹ́ àwọn àkùwọ́. Bàbá wa tó lọ sí mi níwájú Ọlọ́run àdúpẹ́dúpẹ́. Aládé, wọ́n bá gbọ́dú ẹ̀yìn. Lókè ọ̀run, Aládé bò lù ẹ̀yìn. Gbogbo wa ló bẹ̀ ní ìkàlẹ̀ bí. Bá ń bẹ láyé á ti máa kúrú á máa ga. Ìyẹn kankan ló ń ṣe ìyàwó Ìbíọ́lá. Ìlú yẹn dàbí abẹ́rẹ́. Orí yẹn dàbí abẹ́rẹ́. Ó kẹ́mi náà wọ́ ọmọ ara. Láti yàrá ní òkòtò àbúdá. Ọlọ́mọba tí tóbi fún ẹ, kábíyèsí Ọlọ́run, ẹ̀rọ bàbá aládé ti jáde láyé, bàbá ẹ̀dẹ́ ìgbélé ayé, ó gbà fọ́ Ọlọ́run ọba, kò fìgbà kan bínú, ìṣe ló ń bá àwọn sọ Ọlọ́run. Gbogbo abiyamọ tó ń gbé ní ìkàlẹ̀ ẹ̀mí tó máa wọ sàárè ọmọ ẹlẹ́dàá gbogbo wa láyé ń bí kò ní gbómi gbóná lójú wa. Gbogbo ẹgbẹ́ àgbàdì Ọlátúnjí àkì ẹbí nílé ìyàwó ẹbí nílé bàbá. Gbogbo extended family gbogbo yìí lákì. Ẹ̀kọ́ aláfẹ́ lákù. Bàbá Aládé lukú Ọlátúnjí. Ọmọkùnrin àìsí. Ẹbí wọn láti kú tọ́nu. Àwọn tí bẹ̀rẹ̀ rí gbọ́gbìn ní kú tọ́nu. Àwọn náà wọ́n gbọ́ wọ́n wáyé. Àwọn aṣọ àṣírí bó bàbá. Bàbá Aládé lukú Ọlátúnjí. Sórí bó bá ti dọ̀rùn bàbá wa. Ọmọ tí bàbá
tó bá dẹ́gbẹ́ lóòótọ́ gẹ́gẹ́ bọ́ ti ṣàlàyé wípé a ó pàdé lọ́wọ́. Pàṣípì bàbá tiẹ̀ ọ̀rẹ́ tèmi àyíké wá sí ìhùwà lórí ọ̀gbìn. Ọmọ bàbá mi àbúkà lórí ọ̀gbìn. Pàṣípì ọmọ tó gbọ́ra àbúkà rúmọ́ lómi. Ọmọ bàbá mi àbúkà rúmọ́ lómi. Bàbá kú bàbá kú. Àwọn ṣe ló tiẹ̀ Pàṣípì bàbá kú bàbá kú. Ọmọ aládùn ní àbúkà rúmọ́ lómi. Okú lóde grandpa bàbá kú bàbá kú. Pàṣípì ẹ̀gbọ́n Mazuk bàbá kú bàbá kú. Kò rántí o kò tọ́jú ilé. Pàṣípì rántí o kò tọ́jú ilé. Bíọ́lá ọlọ́wọ́ adó tiẹ̀ wọ́n ní fi láyé lójú eléyìí kò rántí kẹ́rọ tọ́jú ilé. Pàṣípì òun tó kù bá àbí òní kó tó jáde láyé wà ní lówó náà lọ́wọ́ kò tọ́jú ilé. Pàṣípì ọkọ̀ tàbí abẹ́ àbúkà lómi. Olójú ẹ̀ àlàdé ọ̀rẹ́ mi lómi. Mo wọ́jú ọ̀rẹ́ mi lómi. Ọdún mẹ́rin lọ́wọ́ lórí ọ̀gbìn. Pàṣípì mo wọ́jú ọ̀rẹ́ mi lómi. Pàṣípì mo wọ́jú ọ̀rẹ́ mi lómi. Ó ṣàdúrà fáráyé. Aráyé náà dẹ̀ ṣàdúrà fókú ọ̀run. Kójú má ti gbogbo wa nílé lóko. Mi ò lè sọ pé kí wọ́n má jọ̀kù kí wọ́n má jẹ kòló. Torí mi mọ nǹkan tí wọ́n ń jẹ lágbùlé ọ̀run. Ṣùgbọ́n kí tí wọ́n bá ń jẹ lágbùlé ọ̀run tó ń fún wọn lókun, tó ń fún wọn lágbára ni kí wọ́n máa bá wọn jẹ. Bàbá dáadáa tó bí Alhaji Lukman Alade Ọlátúnjí Mr. Toto Abuga kọ́nà kó dẹlẹ̀ fẹ́yàn rẹ̀ bí mo ṣe pé Toto Abuga bẹ́ẹ̀ ni olórí ẹ̀ wọlé lẹ́lẹ́dí Abíọ́lá Ọlátúnjí ọmọ rẹ̀ dẹ̀yìn lókèrè rẹ̀ mọ́ ẹjọ́ ẹ bá pàtẹ́wọ́ fún màmá wọlé dé wẹ́rẹ́. Alhaji Abíọ́lá Ọlátúnjí ọmọ rẹ̀ dẹ̀yìn ó kù náwó èmi o. Ní agbára Ọlọ́run ọmọ rere ló máa gbẹ̀yìn wọn náà. Ọmọ ṣerú eléyìí fún wọn náà o. Nígbà tó bá dàgbà tó bá darúgbó. Ọmọ ṣe eléyìí fún eléyìí fún gbogbo wa tá bá dàgbà tá bá darúgbó. Mo fẹ́ kí wọ́n dé náà ní ká tó bẹ̀rẹ̀ ètò yìí. Ẹ̀wẹ̀ sóòye mi, ẹ̀wẹ̀ sóòbà mi. Tí bá ti ṣe ti ẹ̀wẹ̀ sọ́tọ́ kí tún ṣe tàwọn ọ̀rẹ́ mọ́. Bílẹ̀ ti wà, ẹ̀sọ́ ẹ̀ o dẹ̀dẹ̀rẹ́ wọn. Bílẹ̀ ti wà, ojú òní ti wà o. Kí a farabalẹ̀ fún ẹni tó máa fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. Kí a lè bẹ̀rẹ̀ program ní tá bá ti ṣe recognitions àwọn èèyàn bíi mélòó. Àwọn èèyàn pọ̀ bí báyìí tá a máa recognize pé jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ so that kò ní wà bọ́ọ̀rì fún gbogbo wa. But it's all
always my pleasure to recognize everybody tó bá ti wá sí party nítorí wípé kéèyàn tó kúrò nínú ilé ẹ̀ kó tó lọ sí party láti lọ bá wọn ṣàṣeyẹ inú ẹ̀ dùn sínú wọn ni ó fẹ́ràn wọn ni bẹ́ẹ̀ ni and they are all worthy of recognitions. That is why I always recognize people and I will continue to do so. But àkànní ṣe kó pọ̀ jù lẹ́ẹ̀kan so that àwọn èèyàn ò ní wà bored. Wọ́n fi àsìkò kí gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹ̀ wá bí. Gbogbo ẹ̀yin òyìnbó aláṣọ, òyìnbó ní gold, òyìnbó ní diamond, òyìnbó ní gold, òyìnbó aláṣọ, òyìnbó ní gèlè, òyìnbó ní shoe and bag tó wà bí mo kí gbogbo yín. Ojú òní tì yín. Alhaji Demola torí kí mo bèrè yín báyìí ẹ jẹ́ kí n rí sà. Ẹ jẹ́ má bínú pé mo pè yín torí mo rí pé ẹ̀ ń ṣe kò kárí níbẹ̀ yẹn. Ṣùgbọ́n kí tún fi àsìkò yìí náà máa kí nígbà tí Alhaji Demola ti ń bọ̀. Ẹ kì í fi ènìyàn kí àwọn ọ̀rẹ́ Tótó Àbúgà. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Alhaji Demola Dóríkì. Ẹ kú kalẹ̀, ẹ kú ìjókòó, ẹ kú àṣẹyìndì ọ̀rẹ́ yín. Ní agbára Ọlọ́run ọba Olúwa dẹlẹ̀ fẹ́yàn rẹ̀. Ọ̀túnba Ìdòwú Ṣóyége. Ọ̀túnba Ìdòwú Ṣóyége. Ọ̀túnba Kazeem Keru. Ọ̀túnba Síkírù Ẹnífẹ́ni. Àwọn tẹ̀mí ní Philadelphia ní Amẹ́ríkà nìyẹn. Àwọn náà tọ́jú mi ní USA ní Philadelphia nígbà tí mo lọ hanbọ̀ marriage ceremony. He was the chairman of the day as well as the father of the day. Ẹ ṣe wọ́jọ́ gbogbo àwọn ọmọ yín tó wà níbẹ̀ náà wọ́n bá rẹ̀ wá sílé. I recognize you once again. Bákan náà ni mo kí Badru Sọ̀dá Mustapha. I also recognize Mama Salah. Iya Salah, the Iyalaje Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. Iba Ganiu Abiodun Ige Adams. Iya Salah is also the President General of gbogbo ní wáìnì ní gbogbo akọ́tọ̀ gbogbo Nigeria gbogbo Africa. I recognize you, my lovely sister. Alhaja Bisi Edu náà wà bí. Mo kí ìyá lóde Afusatu Williams. Èèyàn Alhaja Shadiat Animasham. Wọ́n jẹ́ kí Sàníyà àgbègbè sọ́dọ̀ rẹ̀. Akẹ́kọ̀ọ́ ni wọ́n fi ìyàwó. Ẹgbẹ́ òkú ni
ṣùgbọ́n nígbà tí ẹni tó kó gbogbo wa jọ ti débi báyìí báyìí ká bẹ̀rẹ̀ ètò yìí ní rẹpẹtẹ ni Alhaji Demola Agboliji mo fẹ́ rí yín níbí yìí with all due respect sir I'd like you to proceed to where I am with immediate effect and automatic alacrity with all due respect thank you. Mo fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ bàbá tí à ń ṣe ẹ̀yẹ fún lẹ́nìí.
ṣe fàájì látúndé àbálẹ̀ o. Látúndé àbálẹ̀ Tótó Àbúgà. Ẹ̀jẹ̀ ká fara balẹ̀ gbọ́ díẹ̀. Tótó Àbúgà. Tazó tazó. Tótó Àbúgà. àbí alágbàdé Tótó Àbúgà. ọmọ látúndé o. Aládé mi o. látúndé o. Ní aládé mi o. Tótó aládé mi o. ó ti borí ní káwé èèyàn rẹpẹtẹ. Aládé mi o. ó ti borí ní káwé èèyàn rẹpẹtẹ. Aládé mi o. òkè látúndé àbálẹ̀ o. Tótó Àbúgà. àlùyá lùlọ tótó Àbúgà. Sísá Tótó Àbúgà. àkọ́bí alágbàdé o. Tótó Àbúgà. bàbá máa sọ mi. Tótó Àbúgà. bàbá máa sọ mi. Tótó Àbúgà. látúndé àbálẹ̀ o. Sísá Tótó Àbúgà. Tótó Àbúgà. èèyàn bá wọn fura. Àbúgà. èèyàn bá wọn fura. Tótó Àbúgà. èèyàn bá fura alágbàṣẹ. Tótó Àbúgà. látúndé àbálẹ̀ o. Sísá Tótó Àbúgà. Sísá Tótó Àbúgà. àlùyá àbálẹ̀ o. tótó àbúgà. ìyàwó ìbàlẹ̀. Tótó Àbúgà. ìyàwó ìbàlẹ̀. Aya Tótó Àbúgà. ìyàwó ìbàlẹ̀. Aya Tótó Àbúgà. Thank you. Thank you. Adé ká fún wa ní orin yẹn. Gbogbo wa lè fi rántí. Kí gbogbo wa lè mọ̀ wípé níbi ilé ní àti bàbá àtọmọ ìyàwó represent ní ọlá àti Alhaja Abíọ́lá Ọlátúnjí aya Tótó Àbúgà ọmọ wọn ní Gèrè Rẹ́mọ ní Ògèrè Rẹ́mọ níjẹ̀bú mo kí gbogbo Ìjẹ̀bú rò wà níbẹ̀ o ẹ̀wẹ̀ só o Go there, go and take picture. Go there. ẹ má dẹ̀ sí Ìjẹ̀bú kankan níbẹ̀ ẹ̀wẹ̀ só o lé mi ẹ̀wẹ̀ só o lé mi ẹ̀wẹ̀ só o bà mí tí bá ti ṣe ti ẹ̀wẹ̀ só tó kí tún ṣe tàwọn Rẹ́mọ. Bílẹ̀ ti wà ẹ̀sọ́ ẹ̀ o gẹ́gẹ́ lẹ́wọ̀n bílẹ̀ ti wà ojú òní ti wà o kí a farabalẹ̀ fún ẹni tó máa fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ kí a lè bẹ̀rẹ̀ program tí a bá ti ṣe recognitions àwọn èèyàn bíi mélòó àwọn èèyàn pọ̀ bíi báyìí tá a máa recognize bẹ́ẹ̀ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ so that kò ní wà bọ́ọ̀rìn fún gbogbo wa. But it's always my pleasure to recognize everybody tó bá ti wá sí party nítorí wípé kéèyàn tó kúrò nínú ilé ẹ̀ kó tó lọ sí party láti lọ bá wọn ṣàṣeyẹ inú ẹ̀ dùn sínú wọn ni ó fẹ́ràn wọn ni bẹ́ẹ̀ ni and they are all worthy of recognitions. That is why I always recognize people and I will continue to do so. But àkànníṣe pọ́pọ̀ jù lẹ́ẹ̀kan so that àwọn òbí wà bọ́ọ̀d. It's in the car. Wọ́n fi àṣìkò ní gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹ̀ wá bí. Gbogbo ẹ̀yin òyìnbó aláṣọ, òyìnbó aní gold, òyìnbó ní diamond, òyìnbó ní gold, òyìnbó aláṣọ, òyìnbó ní gèlè, òyìnbó ní ṣúnàbà tó wà bí òkè gbogbo yín. Ojú òní tì ní aláìdè wọn lá lórí kí mo ń pèrè yín báyìí ẹ jẹ́ kí eré sà. Ẹ jẹ́ má bínú pé mo pè yín tó kórè pé ẹ ṣe kò kárí níbẹ̀ yẹn. Ṣùgbọ́n kí tún fi àsìkò iná máa kí nígbà tí aláìdè wọn lá ti ń bọ̀. Ẹ kì í fi ètò kí àwọn ọ̀rẹ́ Tótó Àbúgà. Ẹ jẹ́ ká wọ́n bẹ̀ látòrí aláàjì Débọ́lá lórí ní. Ẹ kú kalẹ̀, ẹ kú ìjókòó, ẹ kú àṣẹyìndì ọ̀rẹ́ yín. Ní agbára Ọlọ́run ọba Olúwa dẹlẹ̀ fẹ́yàn rẹ̀. Ọtúnba Ìdòwú Ṣóyẹ́gẹ Ọtúnba Ìdòwú Ṣóyẹ́gẹ.
ẹ ṣeun ọjọ́ gbogbo àwọn ọmọ yìí tó wà níbẹ̀ náà wọ́n bá lè wá sílé I recognize you once again. Bákan náà ni mo kí Badru Sọ̀dá Mustapha mo kí ẹ̀yin náà kú ìkàlẹ̀ kú ìjókòó Azan Ẹnifẹ́ni mo kí ẹ̀yin náà kú ìkàlẹ̀ kú ìjókòó Chief Tunde Ọ̀ṣínáwọ̀ Teddy Shine mo kí ẹ̀yin náà Alhaji Lateef Adéyẹmọ Mátọ̀mí mo kẹ́yìn náà gbogbo àwọn ọ̀rẹ́ tó tó àbúgà nìyẹn Alhaji Tóyìn Ṣàbí ọmọ Ṣàbí Ṣẹ̀gẹ̀rẹ̀gẹ̀dẹ̀ mo kí ẹ̀yin náà Alhaji Musa Alubankudi that's my brother in the United Kingdom àwọn tó tọ́jú mi in the 70s ní ìlú London nìyẹn Alhaji Musa Alubankudi ikú tó ń kówó sílẹ̀ ní kókó Alubankudi ẹ bá padà dé lọ́dọ̀ ẹ bá mi kí Alhaji Gòkè Kọ́ládé ẹ bá mi kí Fẹ́sí Àkọ́ládé ẹ kí àwọn Ògúnmọ́lá gbogbo àwọn tí a jọ ṣe eré nígbà tí a yọ̀gì nílé in the 70s ní London nìyẹn ní Hackney bẹ́ẹ̀ ni gbogbo alájọ wà ní Sicilia ní London ní agbára náà gbogbo ọ̀rọ̀ máa kéré òkú wá sí i I recognize you today and I welcome you sir. Bákan náà ni mo tún kí èèyàn mi pàtàkì àná mi pàtàkì Baálẹ̀ Abdulhakeem Ọ̀gbàrá Baálẹ̀ ti gbogbo Àpápá Ìgànmú nílé lóko àti lẹ́yìn odi ọkọ Fọláṣadé ọmọ Táíwò Davis ọ̀rẹ́ mi láti kékeré mo tún wá fi àsìkò yìí kí Baálẹ̀ Alhaji Hakeem Ọ̀gbàrá pé wọ́n kú ayẹyẹ 5th anniversary wọn tí wọ́n fi wà lórí oyè as Baálẹ̀ of Àpápá and Ìgànmú ní agbára Ọlọ́run ẹ ṣe 20 years lórí oyè ẹ ṣe 50 years lórí oyè pẹ̀lú olórí yín Fọlákẹ́ Ọ̀gbàrá ọmọ ọ̀rẹ́ mi Táíwò Davis bẹ́ẹ̀ bá dé ní kẹ́ bá mi kí mo kí Chief Wálé Olúsí Idris wá kí bàbá wa àfíjú ọlọ́pàá tó ń kàtíkè fine man decent man DSP Tájù Bákàrè mo kí ẹ kú ìkàlẹ̀ ẹ kú ìjókòó Akeem Adéṣọpẹ́ mo kí ẹ̀yin náà Afeez Olùwà Alhaji Afeez Olùwà ọmọ bàbá mi onímọ̀ rẹ̀ gbogbo ọmọ rẹ̀ àti Àpápá ó dọwọ́ yín o ẹ káàbọ̀ sí àgọ́ aláyọ̀ ẹ káàbọ̀ sí àgọ́ àwọn olóríire torí gbogbo àwọn tó wà níbí pátápátá olóríire ni wọ́n. Bàbá mi lẹ́ẹ̀kan sí mo tún kí yín torí láti gbà tí ẹ ti DCP Tajudeen Bákàrè mo kí yín dáadáa mo ní àfíjú ọlọ́pàá tó kàtíkè mo fẹ́ fi dá wa lójú pé láti gbà tí ẹ ti jẹ́ DCP gbogbo Àpápá I can assure you that we can now sleep with our 2 eyes closed. Yasana is also the President General of gbogbo oníwáìnì ní gbogbo agbọ́gbọ̀n gbogbo Nàìjíríà gbogbo Africa. I recognize you my lovely sister. Alhaja Bisi Eduna wà ń bí. Mo kí yàrá lóde Afisatu Williams. Èèyàn Alhaja Shadiat Animashaun 5 and 6 Alhaja Shadiat Animashaun. Mo kí ìyá Àtùnú Ìsẹ́yìn-Orò ọmọ ẹgbẹ́ Dímọ̀gbọ́ àbúrò Professor Wáìkẹ́ Àjàó. Mo kí ikú ìkàlẹ̀ ní ìlókò. Mo kí Princess Ṣadé Ọ̀gbádélé, the publisher of Global Light magazine worldwide. I greet you
and I appreciate you. Mo kí sísá mi ọ̀wọ́n Jókòó Adéwùsì, Olórí Adéwùsì, a very, very thorough banker. I greet my brother Ìlá Ọ̀ràngún ọmọ Ògbóyè. Èèyàn tajọ́ bí ewé nìyẹn. I welcome you, my dear brother. Jókòó Adéwùsì, a beautiful lady who got tired of counting other people's money, and she has now decided to be counting her own money. I recognize you. Òyìnbó ilé owó. Jókòó Adéwùsì, òyìnbó ọlọ́jà obìnrin. Mo kí Aunty Florence Oko, èèyàn ti Yèyé Bẹ́wàjí Ayọ̀mídé Àbíkọ́tù Julius. Mo kí Alájà Selina Oṣèwé, Afiju Hotelia International Developer. Fine girl, fine woman, one woman battalion. Èèyàn Kàsó. Mo kí Top Shop, Lady Foluke Adeni Jones. I recognize you and I welcome you. Mo kí Alájà Ṣadé Adélabùn. Lẹ́ẹ̀kan sí èèyàn tí Lady Fúnkẹ́ mọ̀. A veteran journalist as well as a very, very wonderful golfer. Former the GM of LTVA Emeritus and the civic member of Ikeja Golf Club. Fúnkẹ́ máa mọ̀ sí you. Mo kí Alájà Monsurat Oníkòyí òyìnbó aláǹkárá èèyàn ti Ṣákì Kókà. Mo tún wá kí wọn lẹ́ẹ̀kan sí Bẹ́wàjí Ayọ̀mídé Abibat Àìná Julius Mọ́mọ́. Èyí ṣàwà gbogbo Mùṣin ní òdi olówó. Yèyé bàbá Kẹ́yẹ ti gbogbo Mùṣin. Yèyé Bẹ́wàjí ti gbogbo Agége. Ẹ bá délé kẹ́ ẹ bá mi kí ọ̀gá ọlọ́pàá àti Ṣadé Adams. Èèyàn ti prayer care. Ẹ bá délé kí ẹ bá mi kí wọn. Well, at this juncture, ladies and gentlemen, whilst I'm waiting for our cleric that is going to come out now and give us the opening prayers. Mo kí gbogbo distinguished members of K1 the Ultimate Band. I greet every one of you and I pray for you when orin ẹ máa kọ o. Ẹ̀yin ni official musician for us today. And I'm very sure that we are going to enjoy your music. We're going to dance to your music. We're going to listen to your music. And we're going to appreciate you. Thank you. That's all my team is okay. Thank you for coming. Don't you want to agree you are in a hurry? If you know, gbọ́ music. Ọlá tó bí olókùnrin. Bàbá ọlọ́ọ̀bá tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rẹ̀. Gbogbo ibi tí wọ́n kù sí ọlọ́ọ̀bá ṣe àmójúkúrò fún wọn. Bá a ṣe wọ́n ní ẹrú oníkẹ́, ṣe wọ́n ní ẹrú oníkẹ́. Ayé wọn ti dá ẹ̀yìn wọn ló ń dá yìí. Ẹbí sára kí àbọ̀dé kó dá ìdílé lọ fún wọn lọ. Ọlá ìjọba ìṣòro náà lọ. Gbogbo àwọn náà ti àtẹ̀lé àlàkájà àmọ̀tàlá Abíọ́lá Ọlátúnjí ìyàwó àwọn búdà wa lòmùnà Ọlátúnjí tó tó àbúdà wa sílé. Dáadáa tí a fi lé síwá náà ni a padà sílé. Oore tí a rò kàn Ọlọ́run tó ní ká ba nílé. Àbúrú tí a rò kàn nígbà tí a ń bọ̀ tí a lọ Ọlọ́run ká pàdé. Ọlájọ kan ṣe lọ́dọ̀ Ọlọ́run. Màmá wa náà Abíọ́lá Ọlọ́run. Wọ́n tọ́jú bàbá yìí lójú ayé. Wọ́n ṣojú wọ́n sì ṣẹ̀yìn. Ọlọ́run wò ní káwọn náà dàgbà kí wọ́n dògbò. Kí wọ́n lọ́jọ́ lórí kí wọ́n ju bàbá yìí lọ. Bó ṣe wọ́n kí wọ́n pẹ́ tó má jẹ́ kí wọ́n fi ọmọ tẹ́lẹ̀ kòtò. Jẹ́kọ̀ wọ́n ṣẹ̀ ẹ̀yìn wọn náà bá yẹ Ọlọ́run. Ọlọ́run kan ṣe lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ìlànà. Àtọ́lọ́ni wa tẹ̀lé àtọ́nílò àtẹ̀lébi àtàwọn náà tá a jò. Ọlọ́run má fi ṣàṣìmọ́. Má jà ikú ọmọdé. Àwọn àgbàlagbà báyìí náà Ọlọ́run kan tó ń gbẹdàgbà kí wọ́n tọ́ fún wa.
ọlọ́run láha ìlànà àti débi dáadáa ẹnìkọ̀ọ̀kan wá pátá ọlọ́run ká padà pẹ̀lú dáadáa o ọlọ́run láha ìlànà ọlọ́run yàtọ̀ bisimilahi rahman rahim اللهم صل وسلم وسلم على سيدنا محمد الذي تنقل به العقاد وتنفرج به الكرام وتقض به العوائد وتنمر به الغائب وانصر رواتب بهذه الكريم وعلى آله وأصحابه في كل وقت ونفس بأداب كل مخلوق لك يا حبيب الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم. ẹni bá ṣíṣe ní ṣọmọlú wákàtí mẹ́fà ló ń lòdùn fún ọjọ́ kan. ó ralẹ̀ ó bá wọn kọ́lé. Adémọ́lá ọmọ alámúdú. Tẹ́yìn mọ̀ sí katapila tó ń jó lágbọ̀wọ́ sí Àyìndé Adé o. Àyìnlá bàtà yìí olúbẹ̀rí. Olújú sákàrà lọ lẹ́yìn Àyìndé wá sí wo. Àyànkùnrin ọmọ àyàn lọ ẹ̀bẹ̀ ní ìsẹ̀yìn. Àdó àwọn iye gbogbo wọn kọ́lé. Àkìtì kan ní Àyìndé Adé o. Ọ̀pọ̀ ọlọ́run ní ká máa ṣe. Báwọn kan gbé gbọ̀ngbọ̀n ní ṣàgídí. Àgídí ọ̀run Àyìndé Adé o. Gbogbo dẹrùn, gbogbo lọ́wọ́.